Ó ti di woro sí woro Funke Akindele sọ òkò ọ̀rọ̀ sí Kunle Afolayan nítorí àwọn ọ̀rọ̀ tó sọ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ ti fíìmù rẹ̀ táwọn olóyìnbó ń pè ní movie premiere tó ṣe láìpẹ́ yìí àti fídíò ìfọ̀rọ̀wérọ̀ kan tó ń káàkiri orí ayélujára báyìí èyí lohun tó ṣẹlẹ̀. Wùmí Toríọlá tú àṣírí báwọn kan ṣe máa ń bẹ́ gidi náà ọ̀nà àti jẹ àwọn òṣèré tí wọ́n sì máa ń gbìyànjú láti bà tàwọn òṣèré jẹ́ nítorí ẹ̀tanú, ìlara àti kẹ́nìmánì àti owú jíjẹ lágbo òṣèré. Ibrahim Chatta ṣe ìpolówó fún Kunle Afolayan Film Village lẹ́yìn tó lọ síbẹ̀ fún àfihàn fíìmù Kunle Afolayan fún ìgbà àkọ́kọ́ làwọn èèyàn wá ń gbóríyìn fún ìwà ìrẹ̀lẹ̀ àti ìfẹ́ tó hù. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ti di woro sí woro Funke Akindele sọ òkò ọ̀rọ̀ sí Kunle Afolayan nítorí àwọn ọ̀rọ̀ tó sọ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ ti fíìmù rẹ̀ táwọn olóyìnbó ń pè ní movie premiere tó ṣe láìpẹ́ yìí àti fídíò ìfọ̀rọ̀wérọ̀ kan tó ń káàkiri orí ayélujára báyìí èyí lohun tó ṣẹlẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní kí sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́. Eléyìí ló dífá fún bí ọ̀rọ̀ tí gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tí fíìmù rẹ̀ máa ń jẹ́ àrà ọ̀tọ̀ ni. Adékúnlé Afolayan sọ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ fíìmù rẹ̀ ìyẹn movie premiere Aníkúlápó season 2 ó pè ní The Girl Awakens tó gbé jáde láìpẹ́ yìí àti ọ̀rọ̀ tó sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan ṣe gbòdì lára òṣèré ẹgbẹ́ rẹ̀. Bí sinimá rẹ̀ máa ń tayọ dáadáa láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ní Olúfúnkẹ́ Akíndélé táwọn èèyàn mọ̀ sí Jennifer. Ọ̀pọ̀ èèyàn ló mọ Fúnkẹ́ Akíndélé gẹ́gẹ́ bí ẹni tí kì í fèsì sí gbogbo ohun tó ń lọ lórí ayélujára. Bẹ́ẹ̀ ni kì í dáhùn sí àwọn òkò ọ̀rọ̀ lórí ayélujára. Ó sì jẹ́ pé gèlè máwòbẹ̀ ló máa ń wé lọ́pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ lórin ìpàkọ́ ògbọ́sùn tí orí ẹlẹ́gàn ló bàjẹ́ ló máa ń fi sẹ́nu táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára. Ṣùgbọ́n èyí tí Kunle Afolayan sọ yìí wọ Fúnkẹ́ lára débi pé ṣíṣe ló gba orí ìkànnì ayélujára rẹ̀ lọ tó sì sọ òkò ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìdáhùn sí ọ̀rọ̀ tí Kunle Afolayan sọ yìí. Bí tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ ni pé nígbà tí Kunle Afolayan sọ̀rọ̀ lórí àgbà òṣèré ilẹ̀ wa Ibrahim Chatta àti abúlé fíìmù rẹ̀ tó wà lọ́yọ̀ọ́ ló jẹ́ kó di mímọ̀ pé kò sí ìfigagbága kankan bó ti ẹ̀wù kó kéré mọ́ láàrin àwọn méjèèjì nítorí pé àwọn méjèèjì làwọn jọ ń gbé àṣà, iṣẹ́ ọnà àti iṣẹ́ tíátà lárugẹ lọ́nà tó yàtọ̀ gédéǹgbé. Kúnlé ní ìgbà àkọ́kọ́ tí Ibrahim Chatta máa wá sí abúlé fíìmù tòun nìyí tilẹ̀ jẹ́ pé òun ti ránṣẹ́ pé láìmọye ìgbà ṣùgbọ́n òun fúnra ara òun náà kò kù torí pé òun náà ò tí ì dé ààfin Chatta Film Village rí ṣùgbọ́n òun tẹnu mọ́ pé kò sí ìfigagbága kankan bó tilẹ̀ wù kó kéré mọ́ láàrin àwọn méjèèjì. Nígbà tó ń sọ eléyìí lọ́wọ́ ló lóun ò fẹ́ bílíọ̀nù méjì tàbí bílíọ̀nù kan láti sinimá bí òun kò ní lè gba mílíọ̀nù mẹ́wàá gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú òun lórí sinimá náà. Ọ̀rọ̀ tí Kunle Afolayan sọ yìí ló kọ́kọ́ dá hùrùhùrù sílẹ̀ lórí ayélujára. Táwọn èèyàn sì ní Funke Akindele àti Tóyìn Abraham ló ń bá wí. Ẹ mọ̀ pé àwọn àgbà ní ohun tó bá jọ òun la máa fi ń wó òun. Ẹ sì mọ̀ pé sinimá Funke Akindele ló wọ bílíọ̀nù méjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Títí Tóyìn Abraham náà sì kọjá bílíọ̀nù kan náírà. Lẹ́yìn ló fà á táwọn èèyàn fi ń sọ pé Funke Akindele àti Tóyìn Abraham ló ní ògúlùtù ọ̀rọ̀ tí Kunle Afolayan sọ yìí. Ó tilẹ̀ jẹ́ pé ó lè tabọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lágbo òṣèré. Lẹ́yìn ọ̀rọ̀ tí Kunle Afolayan sọ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ fíìmù rẹ̀ yìí ní fídíò kan tún bẹ̀rẹ̀ sí ní káàkiri orí ayélujára. Fi tí Kunle Afolayan ti sọ̀rọ̀ lórí bí àwọn òṣèré ṣe ní láti máa jó láti ṣe ìpolówó fíìmù wọn. Bí ìfọ̀rọ̀wérọ̀ yẹn ni wọ́n ti béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí kì í bá àwọn èèyàn ṣe pọ̀ lágbo òṣèré àti pé àwọn ṣe àkíyèsí pé ó kórìíra sinimá. Wọ́n ní tó ṣeé ṣe kí àyípadà dé bá eléyìí pàápàá jùlọ lórí gbígbé fíìmù lọ sí sinimá. Pẹ̀lú àṣeyọrí táwọn èèyàn rí níbẹ̀ báyìí tí òṣèré àti olùdarí eré tó gbajúmọ̀ dáadáa yìí náà sì dáhùn pé atọ́kùn ètò náà ṣe àṣìṣe lórí ọ̀rọ̀ pé òun kórìíra sinimá torí pé òun wà lára àwọn tó bẹ̀rẹ̀ ohun tó ń pè ní sinimá lórílẹ̀‐èdè yìí tó fi mọ́ ijó jíjó tó gbòde kan báyìí. Ó ní òun ṣáájú ẹnikẹ́ni ìbẹ̀rẹ̀ rẹ̀. Kunle Afolayan ṣàlàyé pé òun ò tiẹ̀ jó lórílẹ̀‐èdè yìí nìkan ó lóun ti jó nílùú London nítorí sinimá òun ní ọdún 2006. Táwọn sì ṣe gbogbo iṣẹ́ náà ṣùgbọ́n ó jẹ́ ohun kan tó máa ń gba okun àti àkókò lọ́wọ́ ẹni. Bẹ́ẹ̀ ni kì í ṣe iṣẹ́ kékeré rárá. Ọ̀gbẹ́ni Kunle tẹ̀síwájú pé ó wu òun láti gbé fíìmù lọ sí sinimá ṣùgbọ́n wọ́n máa ní láti fún òun ní ìdánilójú pé òun ò nílò láti jó kó tó di pé sinimá òun máa tà. Ilé ọmọ Afolayan ní ó ṣe kókó káwọn wá ọ̀nà míì àti ọgbọ́n àtinúdá mìíràn táwọn lè lò láti ta fíìmù àwọn táwọn bá gbé lọ sí sinimá àti báwọn ṣe lè ta fíìmù àwọn láìsí pé à ń lo ara ẹni yọ nídìí rẹ̀ torí pé òun ò mọ bí Funke àti àwọn yòókù
ṣe ń ṣe gbogbo à ń jó à ń ṣe skìtì àti pípààrọ̀ aṣọ lójoojúmọ́ nítorí pé wọ́n fẹ́ ta fíìmù. Kúnlé ní òun ní àwọn ìtàn tí òun ti ń ṣiṣẹ́ lé lórí láti bí ọdún 4 sẹ́yìn tó sì máa wo òun láti gbé e lọ sí sinimá. Lẹ́yìn ni òṣèré àti olùdarí eré ilé wa Kunle ọmọ Afolayan ṣe ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí. Ṣùgbọ́n ó jọ pé àwọn ọ̀rọ̀ tí Kunle Afolayan sọ yìí gbòdì lára òṣèré ilé wa táwọn tiẹ̀ tún máa ń pè ní Láfúnkì yìí. Torí níṣe ni Funke Akindele gba orí ìkànnì ayélujára Instagram rẹ̀ lọ. Ó sì kọ síbẹ̀ báyìí pé èmi kọ́ ni mo ṣe ìdènà sí ìlọsíwájú rẹ̀. Kárìn kápọ̀ yíyẹni. Tó o bá lè borí wọn tàbí darapọ̀ mọ́ wọn dá ìlànà tìrẹ sílẹ̀. Má jẹ́ kí owú jíjẹ jú ọ ju bó ti yẹ lọ. Ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra. Ẹ̀yin wèrè jọjọ. Èsíwájú lọ dá ọ̀nà míì láti polówó tàbí ta ọjà rẹ sílẹ̀. Àbí kó o gba ilé iṣẹ́ tó lè ṣe é. Ó tiẹ̀ lè ṣe é, àwọn àǹfààní tó wà pọ̀ kò lópin. Kálukú ló sì ní ìlànà tirẹ̀. Èmi sì ni mo kọjú sí yìí, mo sì ní ìgbàgbọ́ nínú ètò tọ́lọ́run ní fún mi. Báyìí ni Funke Akindele ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí táwọn èèyàn sì ń sọ pé òkúta bá sọ mọ́pẹ́ lọ̀pẹ́ sọ mọ́ni ni Funke Akindele fi ọ̀rọ̀ náà ṣe. Èlúbò náà ṣe so ògúlùtù ọ̀rọ̀ padà gẹ́gẹ́ bí èsì sí ohun tí Kunle Afolayan sọ yìí. Gbọ́n oríṣiríṣi ìhà làwọn èèyàn kọ sí ọ̀rọ̀ yìí lórí ayélujára. Àwọn kan ṣe ń sọ pé àwọn ò rí aburú nínú ọ̀rọ̀ tí Kunle Afolayan sọ yìí. Àwọn míì ní owú burúkú gbáà ló ń gbẹnu Kunle Afolayan sọ̀rọ̀. Wọ́n ní kò bójúmu bó ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú iṣẹ́ àti wàhálà àwọn èèyàn tó gbé fíìmù lọ sí sinimá yìí. Wọn kan tiẹ̀ ní ọ̀rọ̀ ìyànjú ńlá ni Funke Akindele sọ pẹ̀lú bó ṣe ní kíkálukú yan ìlànà àti ipa tó bá wù wọ́n láti ṣe ìpolówó ọjà wọn. Ẹ tàbùkù bá ẹnikẹ́ni tàbí bu ẹnu àtẹ́ lu ìlànà tẹ́nikẹ́ni bá yàn. Ẹ̀yin èèyàn ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Lẹ́yìn rí sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàárín àwọn gbajúmọ̀ olùkọ̀tàn olùdarí eré àti òṣèré tí iṣẹ́ wọn máa ń tayọ àwọn akẹgbẹ́ wọn méjèèjì yìí. Toríọlá tú àṣírí báwọn kan ṣe máa ń bẹ́ gidi náà ọ̀nà àti jẹ àwọn òṣèré tí wọ́n sì máa ń gbìyànjú láti bà tàwọn òṣèré jẹ́ nítorí ẹ̀tanú ìlara àti kẹ́nìmánì àti owú jíjẹ lágbo òṣèré. Toríọlá sọ̀rọ̀ lórí bí àwọn tó máa ń bá àwọn alágbèékalẹ̀ eré ìyẹn movie producers pé àwọn òṣèré tó máa kópa nínú eré wọn á mọ̀ sí production manager. Wùmí sọ̀rọ̀ lórí bí àwọn production managers ṣe máa ń mọ̀ọ́mọ̀ yí àwọn òṣèré lágbòdànù nítorí ìkórira àti ẹ̀tanú. Àwọn kan sì ní dájúdájú ohun tó ṣẹlẹ̀ sí ló fi wá sọ̀rọ̀ yìí. Ní èèyàn ẹ gbọ́rọ̀ látẹnu Wùmí Toríọlá fúnra rẹ̀. Ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n rant díẹ̀. Mo fẹ́ rant nípa àwọn production managers or àwọn coordinators as the case may be. Producer máa ti rẹ́ni tó fẹ́ lò nínú movie. Ó máa ní ẹni yìí ni mo rí nínú role yìí. Ẹ bá mi get in touch. Ẹ bá mi pè síṣẹ́ mi. Ẹ máa lọ. Ẹ máa sọ fún producer pé ẹ wò ó ti book di 2030 bó ṣe wà yẹn 50 million ló ń gbà pàdé. Ẹ máa pààrọ̀ oríṣiríṣi. Ẹ tún ní dúró níbẹ̀ o. Àǹgbàǹbarì. Ẹ máa ní òun ló máa ń baṣẹ́ àwọn èèyàn jẹ́ o. Continuity ó máa gbé lọ ni. Kò ní sùúrù. Àìní sùúrù ẹ̀ máa lẹ́ fi lòdì bí tẹ lòdì yìí. Ẹ wá torí pé iná yẹn ti tàn. Ọlọ́run ti jẹ́ kí iná yẹn tàn ó ti fẹ́ fọ́ yín lójú. Ẹ máa wá bẹ ṣe fẹ́ bà tiẹ̀ jẹ́. Ẹ̀yin production coordinators kan ẹ rọra máa ṣe. Ìwà yóò dáa. Ọlọ́run ló ní kó dùn kó pọ̀ kó pẹ́. Bó wọn Ọlọ́run ọba á fún ọmọ ẹlòmíì kó dùn kó pọ̀ kó pẹ́. Bó tún òun lódì kejì á fẹ́ lòmíì ní kó dùn kó pọ̀. Á tún fẹ́ lòmíì ní kó pọ̀ kó dùn. Ẹ wo bí ẹgbẹ́jẹ́ forí. Ẹgbẹ́jẹ́ forí. Ẹ fi àwọn iná tọ́lọ́run ti tàn lẹ̀. Ẹ má pàánù ẹnikẹ́ni. Ẹ tí ẹ lè rí pa nítorí Ọlọ́run ọba kò ní fún yín ṣe. Lọ́dì kejì àwọn ọmọ kéékèèké tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ àwọn ọmọ mi tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ ń diṣẹ́ yìí ẹ máa sọ wọ́n di ọ̀tá àwọn tó yẹ kán kọ́ṣẹ́ lọ́wọ́ wọn ẹ máa gbìmọ̀ ọ̀tẹ̀ sí wọn nú ìwọ ni témù ẹni báyìí ìwọ ni kinní kan ẹni báyìí ìwọ ni kinní kan ẹni báyìí àwọn ọmọ ọlọ́mọ ẹ fàyè growth lẹ̀ fún wọn because ẹ ti gbìmọ̀ ọ̀tẹ̀ sí wọn nínú àwọn yẹn náà máa rá àwọn tó yẹ kọ́kọ́ gbọ́ lọ́wọ́ wọn bí competitor ẹ máa rí wọn bí pé ẹni yìí ló ń bá mi duṣẹ́ ẹni yìí ló ń bá mi du role ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ di ilé ògbà ọ̀nà ògbà ẹ wo bí ẹ rọra ṣe o production coordinator lẹ jẹ́ ẹ kì í ṣe Ọlọ́run ọba ẹ má paná tọ́lọ́run ti tàn Ọlọ́run ló ń tàn náà bẹ́ẹ̀ ni tọ́mọ ẹ̀dá kan ò lè pa this is my advice to production coordinators ibi àwọn míì wà nínú yín tó dáa o gbogbo àwọn tó dáa nínú yín lágbára Ọlọ́run àwọn ọmọ wọn náà wọn ò ní ṣẹ̀ṣẹ̀ gbé iná ògólé wọn kò ní kú iná ayé tí wọn pàápàá kò ní kú ṣùgbọ́n àwọn tí wọn ò dá ẹ tètè change mi ò ní ṣépè mi ò dẹ̀ ní gbàdúrà àmọ́ ẹnu mi ò ní gbófo fún yín bẹ́ẹ̀ ni mo sọ on behalf of Wunmi Toriola ni mo sọ̀rọ̀ yìí jáde nítorí mo mọ̀ pé àwọn kan náà wà tí ẹ ti ń ṣe gbogbo ìkàyé fún ṣùgbọ́n wọn ò ní sọ̀rọ̀ ẹ
ẹ ronú pìwàdà. Ibrahim Chatta ṣe ìpolówó fún Kunle Afolayan Film Village lẹ́yìn tó lọ síbẹ̀ fún àfihàn fíìmù Kunle Afolayan fún ìgbà àkọ́kọ́ làwọn èèyàn wá ń gbóríyìn fún ìwà ìrẹ̀lẹ̀ àti ìfẹ́ tó hù. Wọ́n ní kò jẹ́ kí orogún òwò àti owú jíjẹ ṣe ìdènà fún un láti fìfẹ́ hàn sí arákùnrin rẹ̀ yìí. Wọ́n ní ìwà tó hù yìí fi hàn pé lóòótọ́ ló gbà pé ojú ọ̀run tẹ̀yẹ fò láì farakanra. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ nǹkan tí Ibrahim Chatta sọ nípa Kunle Afolayan Film Village. Good morning, everyone. My name is Ibrahim Chatta, and I just finished my Salat prayer. Salat at a prayer Salat. I just finished praying now. So, I got invited to Cab Film Village for the watch party of Anikolakodi series. I don't want to talk about the film now. It's not about the film now. It's about this place that I am now. Cab. I am doing because I've not slept. We're actually by the pool. I met a whole lot of people last night, so we talked till morning. So I just finished praying. And so, what do I want to say? I've not seen a more beautiful African setting, film village. Okay, I've not traveled so much, but I've been to our places that they do this African African aesthetics, like Kenya, South Africa, and places, that they show African things. This place is amazing. Cap. On my doff, my cap going, you people cannot understand. I want to say much, but I'm finding a few words to express myself. But let me take you around. Let me show you what this place looks like. See. Okay, maybe because me, I love nature. I like things that look African. So, see. This is my bed. See. You put it there. Let me show you my bedroom. Me, I love it here. It's a pity. And you know one funny thing? Okay. Let me see. Where are you? You people in diaspora, I've gotten you a place so that me too, I can come for a holiday. Cap, Kunle's place. So nice here and see nature. See beauty of nature. You can do your hiking there. See. It's even much. Where do I take you to? It's much. So this is my first time of coming to Cap Film Village and Resort. This is my first time because a lot of times I will come over. Sometimes we need to discuss some things, and I say, Kole Mombo, until I came. And I love it. See, aesthetics. See African aesthetics. God. See, let me tell you guys the truth. This is a place you must visit. See nature. See beauty of nature. I should sleep. Okay, I'm doing this video for those that has not been to Cap before. I know a lot of people have been here before, but for those that have not been here, come over. Kunle to ni Oko Babare bi Ade Love Deluxe. See, let me switch. I don't want to bore you people with this long video thing, but this place, okay, it made that place for set. That is set, and this is accommodation space. See. Oh no, this is an amazing place to be. Come enjoy the bit. Can you hear the chirping of birds? This is exactly the thing that I want. The chirping of birds. At night, the sound of crickets.
So, if I have another thing to show you, maybe if I go, but I cannot hike here. I let in that. Wow. Okay, I slept in a place in South Africa, and this, I think, is the best place I've been. The best place. How are you? You know, this is the best space I've been. You know, something African that I've seen. Seen it. And before you ask me that, can I come cafe chat or no? If you permit me to say that, yes, I have a fichata, but this is huge. This is big. This is big. No, this is big. This is huge. Kunle maybe if you have the chance, I'll take you around again. I just want to sleep for a few minutes, or you know. Hey, Yami, Salafian Eyi Lohun. I love it here. No. Okay, so my thing to you people is, please, whenever you, especially you people in diaspora and you people in Nigeria, if you want to go away from the hustle bustle of the city, you want to enjoy nature, you want to see me for come. It's happening in the bush. Come. Just come here. Just come. Okay? Before I begin to sound like a broken record, I should go to bed now. I should sleep. Gbogbo àsìkò táwọn èèyàn fẹ́ lọ ṣiṣẹ́ lèmi fẹ́ lọ sùn yìí o. Òṣìṣẹ́ jí láago mélòó ni bàbá olórin sọ? Ọ̀lẹ jí láago mẹ́fà. Báwo ni oníṣẹ́ ṣiṣẹ́ ẹlẹ́wà sùn ṣe bí ọba ìmílẹ̀ kọkọrin yẹn fún? So, see ya. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Ibrahim Abiodun Chatta yìí. Jọ̀wọ́ ẹ bá wa dá sí gbogbo ọ̀rọ̀ tá a sọ nínú àkójọpọ̀ ìròyìn yìí. Má gbàgbé àti bá wa láìkì fídíò yìí. Ò bá sì tí tẹ̀lé ìkànnì wa, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ. Agbára Ọlọ́run, èrò ibi, ìran ibi, àsọtẹ́lẹ̀ ibi kò ní ṣẹ mọ́ wa lórí láṣẹ Èdùmàrè.